kí ló fẹ́ tó bá ń bẹ̀ ìdí ọdún là ń bẹ́lẹ́jọ́ máa wò ó níbi gbogbo àti nígbà gbogbo ohun ọ̀tún ń dúró dè ọ́ ń bẹ̀ Òkodoro Yorùbá tẹlifíṣàn. òun kọ́ èdè gẹ́gẹ́ ní àṣà àtẹ̀dẹ̀ ìbẹ̀nu gbogbo ẹ̀ wà. torí báyìí àwọn ń gbọ́nú yí pé àwọn kan sọ pé àwọn tó ń kẹ́kọ̀ọ́ kan ẹ̀kọ́ ìjìnlẹ̀ táwọn fẹ́ fi mọ rú ẹ̀mí àgbà orí ibú ní mẹ́mẹ́ o. kí mo wí? ṣètánì ló kú. Ọlọ́run sọ fún wa nínú Quran gbèdéke inú wo tẹ́yẹ èèyàn ò ní lè mọ̀ bẹ́ẹ̀ ní lè mọ̀ pàápàá ìrìálítì rẹ̀ gẹ́gẹ́ bó ṣe rí rúhù jẹ́ kan bẹ̀ so ẹ̀mí Ọlọ́run sọ pé yẹ̀sà ló nẹ́ka ní rúhù wọ́n ń bọ̀ wá béèrè àwọn èèyàn máa béèrè tọ́gbìn èèyàn máa fẹ́ wà níbi tí ó mọ̀ kò ní rúhù nínú amúlé rọ̀bì sọ fún wọn wípé àṣẹ Ọlọ́run ni àṣẹ Ọlọ́run ní jẹ́ ẹ̀mí wà máa wò tí tún mìíràn nìyí lè nìyí lákọọ́lẹ̀ gbogbo ìmọ̀ ìjìnlẹ̀ tá a fún yín gbogbo èyí tá a fún yín kékeré báyìí tí ìgbọ́n kankan tí kíní láti fún yín ọgbọ́n mi tẹkinọ́lọ́jì dé yìí àdéhìí tí ó tó dé lọ́la àdéhìí tí ó tó dé níjọ́ ọdún bíi mẹ́wàá sígbà táwa yìí tí kíní náà sí ni Ọlọ́run sọ fún wa wípé ẹ má débẹ̀. Ànábì wa Muhammad inú tọ́mọ èèyàn fẹ́ mọ̀ ní báwo lọ́lọ́run ti rí gangan. Ànábì wa sọ fún wa wípé tafakkaru fi khalqillah ẹ̀dá tọ́lọ́run dá oòrùn òṣùpá tó wà sánmọ̀ ìràwọ̀ àwọn kan tó wà lórí ilẹ̀ òun ni ẹ máa ronú nípa ẹ̀ tó dúpọ̀ òun ni ó ṣe yín láǹfààní wala tatafakkaru fi zaatillah ẹ máa ronú nípa pàápàá Ọlọ́run bí ẹ fẹ́ mọ bọ́lọ́run ti rí ẹ kéré sí who are you ẹ kàn parẹ́ tẹ bá lẹ fẹ́ mọ pàápàá Ọlọ́run kí lẹ ṣe ẹ parẹ́ ẹ má wá díẹ̀ àwa má dìdí ni àwa má dìdí ni incomprehensibility báwo lóye kò ṣe é rí ó lè gbọ́ yé ṣó òpó láwòrán ni àwọn kan bá jẹ́ wọ́n ní Ọlọ́run dá ènìyàn láwòrán Ọlọ́run láti bọ̀ ìwíkúwí ní Kùránì lọ́wọ́ àtúnṣe pẹ́ rárá ní ìjọ mi kankan ní ìdá àwòrán bí mo ti mẹ́kẹ́ èyí orí mo dá ní ìjẹ́ mi kankan gbogbo àwọn clarification tí Islam wá tí Kùránì wá ṣe nìyẹn torí báyìí ẹ má máa lọ síbi tẹ́ lọ kẹ́kọ̀ọ́ ẹ̀mí ìṣìnà ni ó bá jẹ́ pé bàbá tó rìn ọ wálé kéwú ìmọ̀ tí ẹ níwọ̀nba tó wò náà wà nú wọn ẹ sọ fún wọn wípé kò dáa ẹbẹ tí ní alẹ́ lé kéwú ìṣìnà ni ìlànà Ànábì kọ́ nìyẹn ìlànà Kùránì kọ́ nìyẹn ìlànà Sheikh Adamu kọ́ nìyẹn tẹ́jà gbàgbà lẹ Yorùbá àpá àtẹwà lọ mú mi bá tẹ lọ mú mi bá kìí ṣe lànà orílànà Ọlọ́run àti ìlànà Ànábì wa Muhammad tí má làáfíà kú wá fún wa ọdẹ jẹ́ ń bi gbogbo àwọn bòńfẹ́lẹ́ yìí bí wọ́n léèrè tẹ́lẹ̀ ń stọ́dì ẹ̀mí kí lẹ ti dá tẹ́ ti kírètì ẹ̀mí síbẹ̀ tẹ́ bá mọ̀ ọ́ tán ẹ̀yẹ́ lè kírètì kẹ́kọ́ di ẹ̀mí kó bá sọ̀rọ̀ kó ní onílàákà ìbí èmi bí ìwọ yìí bí òun náà ṣé lè ṣe ẹ jọ èèyàn ọmọ yìí ohun tí ó ṣayé láǹfààní ni ẹ jẹ́ ìmọ̀ tí ó ṣayé láǹfààní ó ń dùn èmi bí mo ti jókòó yìí. máa wò ó níbi gbogbo àti nígbà gbogbo ohun ọ̀tún ń dúró dè ọ́ ń bẹ̀ Òkodoro Yorùbá tẹlifíṣàn.